nígbà tó máa fi délé ọmọ tó ń filẹ̀ sílé ààrẹ ò yá òun bá ń lé tó ń gbọ́n tó ààrẹ ń gbóná bíi oven bread òun bá gbé fọwọ́pọ̀ lọ́rùn olè hospital òun kọ́ àwọn àbúrò ẹ̀ náà sínú mọ́tò òun dé hospital pàtó àwọn dé hospital wọ́n check o wọ́n ní malaria ni wọ́n fáwọn olóògùn àti ṣùgbọ́n káwọn bọ́sítà báyìí ló bá ṣubú bá wọlé padà bá ń tọ́jú ẹ̀ wọ́n lẹ́jẹ̀ ní tó lára ẹ̀ ó pe bàbá ẹ̀ wá síbẹ̀ wọ́n gba blood bàbá ẹ̀ bá blood ẹ̀ mú fún lẹ́jẹ̀ wọ́n fún ní ẹ̀jẹ̀ ṣáwà ń bẹ̀ ìkan wà lọ hospital ó lóun ṣáwà ń bẹ̀ wọ́n ní ṣe àpòdì méjì bẹ̀rẹ̀ òun dé láwọn ọmọ ń lé ó ní ìgbà tó ń délé òun ṣáà ń kéku báwo ló ń ṣe fẹ́ ṣe bàbá ẹ̀ dúró tì báwo ló ń ṣe fẹ́ sọ̀rọ̀ ayé òun ìkan náà sọ pé ọ̀kadà gbé ṣubú ara ìyá àwọn òòyà lọ́gbà tó máa pẹ́ díẹ̀ àwọn méjì yòókù tó ń kó wálé pé kó má sùn sí hospital nígbà tí lẹ́ẹ̀ máa fi mọ ara wọn gbóná bíi oven bread ni kí ló ṣẹlẹ̀ bó ń ṣe gbéra nìyẹn òun ògùn lọ sí hospital ọ̀dọ̀ bàbá yẹn straight nìyẹn dáàdì ẹ gbà wọn o ọmọ òun méjèèjì bẹ́ẹ̀ ló máa ṣẹlẹ̀ àwọn tí ètò ṣe bàbá ní kò ń gbé wọn sílẹ̀ pé ìjì yẹn ń jà gidi gan o pé àfi kí ọkọ òun kó wá sí ìbàyìí olómọ tó máa ṣe sí o bóun ṣe pé nìyẹn ìgbà tó ń pọkọ òun kó wá ọkọ òun wá bá wọn níbẹ̀ òun ní ó wá bá wọn lọ́dọ̀ bàbá yẹn àmọ́ wà ń bẹ̀ bàbá yẹn káwọn mọ́ sáwà nínú àyíká sí èsì ní o kán wà ń bẹ̀ wípé kán má lọ sílé yẹn mọ́ nígbà tó kàn ń dé ìwà ni pé àṣírí kan bẹ láàrin wa àti ìyàwó ẹ̀ kọ̀ ó lóun ò ní sọ nǹkan tó wà ń bẹ̀ torí wọn àti ẹ̀sìn tó ń bọ̀ra tẹ́bà jẹ́ ìsìnkú tó wà ń bẹ̀ gbogbo àwọn tó sì kì yẹn pátápátá ló máa kú wá ní gbogbo àwọn tó sì kì ló máa kú bí sí báwo bẹ́ẹ̀ ni o wọ́n ní kó sọ àṣírí tó wà ń bẹ̀ gẹ́gẹ́ kó sọ fáwọn tó bá ní nǹkan tó wà ń bẹ̀ di pé àwọn àjọ múlẹ̀ ó ní kí n búra ni so ó tó dé búra fún mi nǹkan yẹn ó ní mi gbọ́dọ̀ sọ bàbá ni ọ̀rọ̀ owó lẹ́jọ́ múlẹ̀ àṣé nígbà tó sọ pàrọ̀ àwọn òòyà tíyà ń wá kí àwọn tíyà ń wá bá wọn níbi àṣé ọkọ òun ó fi tipátipá báyà wọn ní àjọṣepọ̀ ó fi tipátipá bá ìyá òun ní àjọṣepọ̀ ló bá sọ gbogbo ibi tí wọ́n mú òun lọ ní ibi tí wọ́n ṣe kíní kan ní nǹkan kò wò ó náà bẹ́ẹ̀ wọ́n sọ fún òun kó bó ṣe máa rí nìyẹn ìlú Kútọ́nù àbí gbè làwọn lọ táwọn ti lọ ṣe nǹkan yẹn wọ́n mú òun lọ bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé tóun bá wọ ẹsẹ̀ yẹn tán kó má bo ara o anybody tó bá ti ọkọ̀ wọlé ni kóun bá lájọṣepọ̀ nígbà tó ń dẹ́ máa lò tán ọmọ òun ló wọlé ọmọ ẹ wo ló wọlé tó bá lájọṣepọ̀ no ọmọ wo ló wọlé tó bá lájọṣepọ̀ ó ní ọmọ òun òun lu ọmọ yìí ni òun lò ní abájọ ọmọ yìí sọ fún mi wípé òun ní boyfriend mo ní boyfriend at your age ó lóun ní dájú òun ní gbókùn òun ní boyfriend bọ́dọ̀ ló kọ́ àwọn boyfriend yẹ fún gbogbo boyfriend yẹ yìí tó ọmọ yìí ní ló ṣaláìsí gbogbo ọkùnrin tí tó sọ pé òun fẹ́ lágbájá òun fẹ́ gbogbo àwọn tó dárúkọ bíi mẹ́rin tó dárúkọ fún òun pé àwọn yóò fẹ́ra wọn ó kú kò sí tí ó kú ní gbogbo wọn ó kí wọ́n ti ìyá òun tó wá tó bá lájọṣepọ̀ kí ló ti ṣe bó òun ló fẹ́ kí ló tó lo òun kájí bó ṣe wọlé ní bó ṣe wẹ̀ tán òun lòún rí ẹ tó dẹ̀ mọ́ òun lájọṣepọ̀ tó dẹ̀ ní kò ní máa ní boyfriend níta tó fi kankan òun tó òun ní boyfriend níta tóun bá kú òun mọ̀ pé òun ti wálé ayé òun bẹ́ẹ̀ ọmọ tóun bí fún ẹ ó ti bẹ̀rù Ọlọ́run ọmọ ọkùnrin yẹn ó bẹ̀rù Ọlọ́run bá wà ní ọjọ́ yẹn táìmù yẹn ti pé tóun gbọ́dọ̀ lòkì nìyẹn pé òkìlágàdé lọ fámíà nígbà tó máa wẹ̀ tán pé wọ́n mi lò wọlé tó náà fẹ́ bá mú nǹkan oníbòun ṣètò fẹ́ bá wọn mi lájọṣepọ̀ ni
ìyẹn ló sọ pé lóun sọ wọn pé kán wá kẹ́rù ẹni òun ò fẹ́ mọ́ ìyẹn làwọn fi wá dìra wọn. Mo ní o fi ìbálòpọ̀ tí ṣé o mọ̀ ní òun mọ́mọ́ o ó ní òun ò fẹ́ máa wọn lájọṣepọ̀ ó ní ṣùgbọ́n bóun ṣe wí ọṣẹ yẹn tán àwọn oníwọ̀ wọlé. Ok dúró káyọ̀ bó ṣe wọ ọṣẹ yẹn tán obìnrin kékeré ọmọ wọn kékeré ló wọlé ọmọ wọn kékeré ló wọlé kí ló máa ṣe sí i ó ní wọn àbá lájọṣepọ̀ ni ó ní tó wọn máa ti ṣe òun máa yá wèé. Ok nítorí tó wá tí mi ò sí ní tó fún mi lájọṣepọ̀ nǹkan ó ní tó ń ṣe wẹ̀ tán ó ní àìmọye ẹlòmíì lè wọlé pé kì í ṣe pé kínní bọ̀ wọ́n sọ pé tóun bá ṣì rí ẹni tóun ti bá lájọṣepọ̀ tóun bá ṣì ń bá lájọṣepọ̀ lọ pé ó ṣì dà pé bí tóun bá wẹ̀ tán nísìnyí òun bẹ́ẹ̀ ni lájọṣepọ̀ lọ ẹni tóun ti bá lájọṣepọ̀ rí ó ló ṣì dà ó ní but ẹni tí òun ò tí ì fọṣẹ yẹn bá lájọṣepọ̀ òun gbọ́dọ̀ kó fọṣẹ yẹn bá lájọṣepọ̀ rí ná ok kí wájú tó pé òun ò tí ì ní sásìkò ọṣẹ yẹn ó ní òun ò ní sásìkò ọṣẹ yẹn gbàgbà mí tó kó máa ti wẹ̀ tán báyìí wọ́n fẹ́ kó wọlé wọ́n dẹ̀ ní òun gbọ́dọ̀ pé èèyàn ok kí ló sún ọ débẹ̀ yẹn tó lọ síbi kan tó lọ fọṣẹ fún ẹ kí ló sún ọ débẹ̀ láti Nàìjíríà bí lọ sí Kútọnù lọ́n kí ló ń wá kiri kí ni nǹkan tó ń wá kiri agbára kí ló ń wá kiri owó kí ló ń wá kiri ó lóun náà gbìyànjú ajé ni bàbá ó lóun gbìyànjú ajé ni wá gbọ́ nǹkan kò gbọdọ̀ ṣe yá òun tí nǹkan bá ṣe yá òun gbogbo ayé ló máa mọ̀ kó tàbí ṣe lójú òun ò kọ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ tí nǹkan bá ṣe ìyá òun gbogbo ayé báyìí ló máa mọ táwọn sí tẹlifíjọ bẹ́ẹ̀ ni wọ́n ní ọlọ́run ò ní jẹ́ nǹkan kọ́kọ́ fẹ́ sọ fún ẹ̀mí òun bá gbéra ọmọ yẹn òun fílẹ̀ síbẹ̀ òun gbọ́dọ̀ ara ṣọ́ọ̀ṣì àwọn ọ̀rọ̀ ibẹ̀ lòun wà tó ti pè ń pé ìyá òun kú ó láti ṣe wọn ó ní wọn ò tí ì sọ pé ìyá òun kú tán o tó ní kí ìyá òun kú kẹ̀ ìyá òun ṣe kí ni kẹ̀ ìyá òun kú kẹ̀ òun bá lọ nígbà tí ń débẹ̀ òun bá yà òun bẹ̀ ó ṣe ń sọ̀rọ̀ ọ̀dọ̀ tó lóun sọ pé òun ò lọ síbẹ̀ pé àwọn wà láwọn ọmọ tó ń ṣe bàbá sẹ́yìn kó kú òun bá lọ àṣeyà òun ò tí kù àṣẹ wọn parọ́ fún òun kóun lè bàbá òun lẹ́nu ìyá òun gbà tóun débẹ̀ ìyá òun sọ fún òun pé ó ní nǹkan tóun fẹ́ sọ fún òun ọkọ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọkọ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọkọ ẹ̀ ṣe báyìí fún òun òun wá sọ pé bàbá ìyá òun ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ́njọ́ yẹn tẹ́ ní pé kìíní tóun sọ fún yín pé ọkọ onípò òun káwọn pẹ̀lú ọkùnrin nínú ilé òun irọ́ ni ọkọ òun pa o ọkọ òun ó ń bá òun ṣàṣọ gbọ̀rọ̀ yẹn fún ìyá òun oníbòun ṣe sọ tán báyìí ìyá wọn ni pé ọlọ́run àdúró tì ẹ́ o ọlọ́run àwa pẹ̀lú ẹ̀ a máa lọ sí ikú ẹ̀ padà o pé nǹkan fẹ̀rẹ̀ rí ẹ náà ni pé ọ̀rọ̀ yìí ó ń bá fúlà àwọn ni ọlọ́run ò tí ì dé èkó tó ń gbọ́ pé ìyá àwọn ìyá ẹ̀ tí wá padà kú báyìí o òun wá padà àwọn ṣòkò àwọn ṣe gbogbo ẹ̀ nígbà tó ń wá ń bọ̀ wá sẹ́kọ̀ọ́ padà lọ́dọ̀ ọmọ sọ́dọ̀ ọmọ yẹn àwọn wá lancedent àwọn wá bára wọn lọ hospital nígbà tó ń bára wọn lọ hospital ọmọ òun ó hàn bí tó ti síìkì ọmọ òun kan náà òun síìkì ọmọ méjì àwọn ọjọ́ lọ́dọ̀ woman tó mú lọ sí church yẹn ni wọ́n rò pé àsìkò tí wá tó gbà ẹ̀ tóun tó máa sọ fún woman church yẹn o wà tó máa church yẹn máa jí ló bá pé tó bá lọ fún woman church yẹn wípé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nínú ilé òun o tóun pa á mọ́ra o àmọ́ ta lòun fẹ́ sọ fún ta ló fẹ́ gbà wọ́n gbọ́ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ sóhun pé kó máa yẹn kó jọ kó pa àwọn sílé kó má pa àwọn síta ọ̀rẹ́ ti sóhun ó máa lọ sọ pé ní dọ́rọ̀ ìgbọ́ o wọ́n ní wọ́n tí wọ́n máa tọ́jú wọ́n máa yẹn tán wọ́n ní kò ríran dáadáa mọ́ ó tó yẹ gbà kò ríran dáadáa kò ríran dáadáa mọ́ ọ̀rẹ́ ti bá a débẹ̀ wọ́n ní ok kí ló ń fẹ́ ṣe ọmọ kan wà lọ hospital ọmọkùnrin kan wà lọ hospital ìkọbìnrin kan wà lọ hospital àwọn méjì wà lọ́dọ̀ wọ́n máa tọ́jú ó tóun ìyá òun ti kú kí lóun wá fẹ́ ṣe wọ́n ní kò yé wọn ó ní òun tó sọ pé kí òun máa mú ọmọbìnrin yẹn kó máa mú lọ ó sọ pé rárá ẹnìkan kì í gba kíní kan lọ́wọ́ kíní kan wọ́n náà ọmọbìnrin náà ó wà ń bẹ́ o wọ́n sì kí o ló wá sọ̀rọ̀ yẹn fún màá yẹn kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ẹ ti leak sí dàbáyé láti mọ nǹkan tó ṣe wúmà yẹn tó fi dé hospital lẹ́yìn hospital yẹn kí ló wá ṣẹlẹ̀ ẹ máa bá mi ká lọ lórí apá kejì ìwà nípe ní part 2 àti máa fọwọ́ ọ̀dọ̀ ẹ̀rọ náà ni kí ẹ máa gbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ tí bá mi share ẹ̀yin tẹ́ ẹ̀ tí like ẹ̀yin tí ẹ̀ tí subscribe ẹ jọ̀ọ́ subscribe tí wọ́n ti ń wo fídíò yìí ẹ máa like ẹ máa comment ẹ máa share kó lè bá go viral ẹ ṣé mo dúpẹ́ ojú òní tí thank you so much I love you all.